Mo kí wa láàárọ̀ yìí lórúkọ Jésù Kristi kú ojúmọ́. Ojúmọ́ tí ó mọ́ yìí, ojúmọ́ ìṣelógo, ìmúpadàbọ̀sípò, ìràpadà àti ìkọ orin tuntun ló máa jẹ́ fún ẹ̀yin náà. Ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀, mìmí gbọ́dọ̀ mì, afẹ́fẹ́ gbọ́dọ̀ fẹ́ láti ìlà oòrùn wá kí ìṣẹ̀lẹ̀ abàmì ayọ̀ sì ṣẹlẹ̀ nínú ayé yín. Oòrùn tó ń jáde lónìí kó tó wọ̀, kí a ṣe àṣepé ìmúláradá ìgbédìde yín, kí ẹ sì pẹ̀lú àwọn tí ó gba ìròyìn ayọ̀. A rán mi láàárọ̀ yìí sí ẹnìkan tó ń gbọ́ mi. Isaiah 49:7 la fi rán mi. Ohun tí mo gbọ́ tí wọ́n ní kí n ṣe lórí láàárọ̀ yìí rèé. Isaiah 49:7. Báyìí ni Olúwa olùràpadà Ísírẹ́lì àti ẹni mímọ́ rẹ̀ wí, fún ẹni tí ènìyàn gàn, fún ẹni tí orílẹ̀-èdè kórìíra, fún ìránṣẹ́ àwọn olórí, pé àwọn ọba yóò rí, wọn ó sì dìde, àwọn ọmọ ládé pẹ̀lú rẹ̀ yóò wó lẹ́sìn, nítorí Olúwa tí í ṣe olóòótọ́, ẹni mímọ́ Ísírẹ́lì òun ni ó yàn ọ́. A rán mi sí ẹnìkan láàárọ̀ yìí, a jí mi lójú oorun mi wá jíṣẹ́ fún ẹnìkan tó gbàgbọ́ pé kò tí ì pẹ́ jù, fún ẹnìkan tó gbàgbọ́ pé kò ní máa rí báyìí lọ, fún ẹnìkan tó gbàgbọ́ pé agbami ogun yìí kò ní gbé ilé òun mì, kò ní gbé òun lọ́mọ mì, kò ní bá òun láyọ̀ jẹ́, kò ní fà òun láyé ya. Aràn mi, mo lè má láǹfààní àti jíṣẹ́ fún gbogbo àgbáyé gbọ́, a lè má rán mi sí gbogbo àgbáyé, ṣùgbọ́n àwọn tí a rán mi sí máa dára wọn mọ̀. Wọ́n mọ̀ pé iṣẹ́ Olúwa, ohùn Olúwa, ọ̀rọ̀ àṣẹ tó ń jáde láàárọ̀ yìí pé àwọn gangan làwọn ní. Underline that word. Àwọn tí a rán mi sí máa dára wọn mọ̀. Ṣé a rán mi sí ọ̀ṣà, màmá, bàbá, ọ̀rẹ́ tó ń gbọ́ mi? Ṣé a rán mi sí ọ? Kò ní ṣe ibi tó wà bó ti wù kó jìnnà tó, ò bá wà ní òpin ayé, bí a bá rán mi sí ọ, dandan ni kí ọ̀rọ̀ àṣẹ àárọ̀ yìí kó ṣẹ nínú ayé ẹ. Gbá orí rẹ mú kó máa sọ pé orí mi má gbà bọ́dé, àbọ̀dé ọ̀run ègbé, má bá fún ọ, má má gbà o. Orí mi má gbà bọ́dé, orí mi má gbà bọ́dé, àbọ̀dé ọ̀run ègbé, bọ́ bá fún ọ, má má gbà o. Orí mi má gbà bọ́dé. Bí o ti gba orí mú ni wàá máa parọ́ pé orí mi ò gbọ́dọ̀ gbà bọ́dé. Ìbọ̀dé kú òjijì, ìbọ̀dé kú ọmọ, ìbọ̀dé kú olóore, ìbọ̀dé yàgà, ìbọ̀dé àìní, ìbọ̀dé àgbọ̀bọ̀, ìbọ̀dé ìjàmbá. Wàá máa parọ́ pé orí mi nínú oṣù keje yìí ò gbọ́dọ̀ gbà bọ́dé. Bó o sì ti wú yẹn, àṣẹ ọ̀run gorí ẹ̀ náà nù. Mo wá pàṣẹ láàárọ̀ yìí ni, nítorí pé ó wù mí kí n ti gbọ́ èyí látẹnu ẹ̀. Mo wá yarí, mo yarí láàárọ̀ yìí. Mo pàṣẹ pé ẹni tó di apẹ̀rẹ̀ ogun lé ọ lórí láàárọ̀, tó fi ọ̀sán di apẹ̀rẹ̀ ogun lé ọ lórí, tó tún fi ọ̀gànjọ́ òru wá ọ kiri láti mú ọrù ẹrù ìpọ́njú, bí o bá rí àmì tó tóbi jùlọ ṣe, mo sọ pé níbikíbi tó bá wà, kí lè o gbé mi láàyè. Lọ́ba tán, lọ́ba tán. Ta lẹni tó farapamọ́ yìí? Ọlọ́run, mo fẹ́ kó fi ikú tú àṣírí ẹ̀. Ọlọ́run, ẹ ṣe àyìnbó tó bá ṣe àyìnbó. Mo promise yín bàbá, àyìnbó. Ẹni tó ń farapamọ́ ń jẹ ọ́ níyà, ìwọ tó ń gbọ́ mi ló lélẹ́yìí.
ta lẹ́ni tó farapamọ́ ń jẹ ọ́ níyà, ta ló lúgọ sábẹ́ aṣọ, ta ló lúgọ sábẹ́ ewé, ta ló farapamọ́ sísàlẹ̀ odò tó ń dààmú ẹ. Báyìí ni Olúwa wí, báyìí ni wòlíì Olúwa sọ, ẹni tó ń farapamọ́ ń jẹ ọ́ níyà kí lè gbèmí kó wọnú ìdè lọ, wọnú ìdè lọ, wọnú ìdè lọ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Olúwa wa. Àárọ̀ yìí lágbára. Níbo là ń kà gan-an? Isaiah 49:7. Báyìí ni Olúwa wí, olùràpadà rẹ, ẹni mímọ́ rẹ wí fún ẹni tí ènìyàn gàn. Ìwọ tí a ti ń gàn, wọ́n gàn ẹ́ torí iṣẹ́, wọ́n gàn ẹ́ torí ìwé ìgbèlú, wọ́n gàn ẹ́ torí pé o tètè rọ́mọ bí, wọ́n gàn ẹ́ torí ọ̀rọ̀ ìwé ẹ̀ falẹ̀, ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ falẹ̀. Olúwa ló rán mi sí ọ. Ó ní irú àwọn èèyàn tí à ń gàn, àwọn tí à ń ṣe kí ni? Àwọn tí à ń gàn. Thus says the Lord, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised. You are not only despised, but you are deeply and thoroughly despised. You have a message for you. Sit down. Kó gbọ́n tó lu ara mi sí ọ. Kì í ṣe àwọn yẹn nìkan. Àwọn wo tún ni? Fún àwọn ẹni tí ènìyàn gàn, fún ẹni tí orílẹ̀-èdè kórìíra, wọ́n kórìíra ní lórílẹ̀-èdè. Àwọn aláṣẹ, àwọn alákòóso, gbogbo òfin wọn tán ṣe ló ń takò ẹ́, gbogbo àgbékalẹ̀ wọn ló ń fogun jà ọ́. Olúwa rán mi sí ọ, Olúwa rán mi sí ọ, Olúwa rán mi sí ọ kó o gbọ́ ohun tó Olúwa ní kí n sọ fún ẹ. Wọ́n kórìíra rẹ wàn, orílẹ̀-èdè yẹn kórìíra rẹ, wọ́n tún gàn ọ́. Kí ni ìpele àwọn kẹta? Fún ìránṣẹ́ àwọn olórí, kódà ẹrú ló wá ń ṣe. Kí ni mo sọ pé òun ṣe? Òun ṣe ẹrú, òun sin àwọn tó yẹ kó máa sìn ọ́. You are servants of the rulers. The rulers are using you and you are serving them. Not only you, your spouse and your children are serving them. But I have a good news for you this morning. I am specifically saying to you to come and deliver the word of deliverance into your life. The hour your life is waiting for has come. The hour that your transformation, your reformation, your jubilation, your celebration, your coronation is waiting for. This is the hour. By the virtue of the calling of God upon my life, I decree and declare a new beginning for you. Doesn't matter how far you have gone in depression. Come on, believe this. Kò ní ṣe iye ọdún tí a ti pọ́n ẹ lójú àti ibi tí a pọ́n ẹ lójú dé. Mo jíṣẹ́ fún ẹnìkan pé lónìí ọjọ́ 11 oṣù keje a bẹ̀rẹ̀ àtúnkọ ìtàn ayé rẹ̀. A bẹ̀rẹ̀ àtúnkọ ìtàn ayé rẹ̀, a tún ìtàn ayé rẹ̀ kọ, a yí ìgbà rẹ̀ padà, ara ìgbà rẹ̀ padà. Gbọ́n tó Olúwa ló máa ṣẹlẹ̀ sí ọ. Jẹ́ n sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí. Jọ̀ọ́ mo bẹ̀ ọ́, ó dẹ̀ jẹ́ n sọ tẹ́lẹ̀ sáyé rẹ̀. Gbọ́n tó Olúwa ló máa ṣẹlẹ̀. Ó ní àwọn ọba yóò rí ọ lẹ́yìn àdúrà mi. Àwọn ọba yóò rí ọ, wọ́n sì dìde. They will give you a standing and clapping ovation. Not that alone. Àwọn ọmọ aládé pẹ̀lú yóò wó lẹ́sìn. They will bow before you. Those you are serving before, they will come back to bow. Wo Mefiboseti ń gbélé Lódébárì ní ilẹ̀ Lódébárì ilé Mákìrì. Ó ń sìn wọ́n níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àkókò tó àti Síbà àtọmọ Síbà àti gbogbo ẹbí ẹ̀ tọ́jọ́ ń gbé bẹ̀, wọ́n forí balẹ̀, wọ́n padà. Wo Olúwa sọ pé agbára máa yí ọwọ́ padà. Agbára máa ṣe kíni? Ó máa yí, torí àwọn tó ti ń sìn, wọ́n tọmọtọmọ tìrandíran wọ́n padà wá, wọ́n forí balẹ̀, wọ́n sì sin Ọlọ́run nínú ayé ẹ̀. Ètò wa kẹ́yìn ẹ̀ tí mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí, ó ní pé ó ní nítorí Olúwa tí í ṣe olóòótọ́ ẹni mọ Ísírẹ́lì ni ó yàn ọ́. You are a chosen of the Lord. It doesn't matter what you are facing now. I am sent to come and tell you that you are a chosen of the Lord. You are a chosen of the Lord. You are a chosen of the Lord. Wo
ọlọ́run wo òní ṣùgbọ́n ọlọ́run wo ọ̀la. Assignment kan wà tó máa ṣe fọ́lọ́run, ìdílé ẹ̀ tọ́lọ́run òfin ní slack lórí ọ̀rọ̀ ayé ẹ̀ láti gbà ẹ́. Olúwa sọ pé kí n sọ fún ẹ pé a ó decorate ẹ padà. Ọlọ́run olùràpadà yóò ra ìgbà rẹ padà, yóò tún ìtàn rẹ kọ. Nígbà tó bá decorate ẹ tán, àwọn ọba yóò rí ọ, wọn ó dìde dúró wo. Nígbà tí wọ́n rí Sádákì, Méṣákì, Ábẹ́dígò, kábíyèsí àti gbogbo ìgbìmọ̀ rẹ̀ dìde dúró fún wọn, wọ́n sì pè wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run alààyè. Bíbélì sọ fún wa pé nígbà tí ọba Nebukadnezari torí ògo Ọlọ́run tó gbọ́ iṣẹ́ Olúwa láyé Dáníẹ́lì, wọ́n ní ó wólẹ̀, ó forí balẹ̀ fún Ọlọ́run níwájú Dáníẹ́lì. Olúwa rán mi sí ẹnìkan, Olúwa rán mi sí ẹnìkan. A máa tún ìtàn ẹ̀kọ́ lọ́kọ́ déètì èmi sílẹ̀. Tó o bá gbàgbọ́ ni o, lọ́kọ́ déètì èmi sílẹ̀. Nǹkan máa yí padà fún ìwọ náà ni Olúwa wí. Wọ́n ní tí àwọn áńgẹ́lì kọ sí mi létí, mo gun orí pẹpẹ lọ báyìí. Bí wọ́n ti ń kọrin yẹn, mo mọ̀ pé ìwọ ló lórin yẹn lóṣù yìí. Wàá máa sọ pé ó yí bíríbírí kan mi o, ó yí bíríbírí kan mi o, ó yí bíríbírí kan mi o, oríire yí kan mi o, ó yí bíríbírí kan mi o, ó yí bíríbírí kan lé mi, ó yí bíríbírí kan mi o, àánú Olúwa yí kan mi o. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ̀ ń bẹ, ni mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé tí tó ń gbọ́ mi. Ọlọ́run olùràpadà Ísírẹ́lì yóò ra ayé rẹ padà, yóò ra iṣẹ́ rẹ padà, yóò ra òwò rẹ padà, yóò kí wọ́n bomi ara àti ẹ̀jẹ̀ rẹ, yóò kí ọwọ́ agbára bọnú ilé rẹ, yóò sì ṣe ohun tuntun níbẹ̀ lÓlúwa wí. Àwọn ọba yóò rí ògo